ẹ fara mọ́ kí wọ́n lo òfin ṣẹ̀ríà nílẹ̀ Yorùbá? Ẹ kọ́kọ́ dáhùn yẹn kí wọ́n á béèrè question kejì. mo fara mọ́. Ẹ jọ ṣé ilẹ̀ Yorùbá ṣé ilẹ̀ Mùsùlùmí ni? kò ń ṣílẹ̀ ẹ̀rí ìgbà tí mo kọ́kọ́ dáhùn wípé àní lo gbogbo ẹ̀ ẹ sọ wípé ẹni ìyàn kan sùúrù dáhùn sà, lọ ṣe rí ẹ máa ń ti àwọn tó bá ti wá sí lórí program mo mọ̀ pé ẹ má padà já mi bọ̀ o bọ̀ àwọn tó bá ti wá sórí program yìí ẹ máa ń ti ọ̀rọ̀ sí wọn lẹ́nu ẹ ní ẹ máa open space ẹ jẹ́ kó jẹ́ free conversation kó má jẹ́ pé ìjẹ́bọ̀ lèmi àti níjọ́ ń sọ yìí. No wípé kó má jẹ́ pé ìjẹ́ bá fẹ́ ti àwọn èèyàn sí ni ẹ fẹ́ kán lọ. Ẹni sùúrù sà, question méjì péré lèmi wá béèrè. àti ní one religion country kò í ṣe pé one religion là ń lò ní Nàìjíríà ṣùgbọ́n ihun tó ń ba Nàìjíríà yìí jẹ́ òun náà ni pé òfin yìí tó yẹ pé ó support àwọn olówó là ń lò ṣá kò sẹ́ni tó fẹ́ kán fóun jófin ibi tí ò bá dẹ̀ ti sí ìfìyẹn jófin kò sí òfin yẹn ò lè múlẹ̀. Ok sir, question tèmi wá fẹ́ mú jáde kò kí n ṣe pé bóyá wọ́n ti ọ̀rọ̀ sí yín lẹ́nu níwọ̀nba àgbà tẹ́ ti gbà yí pé ilẹ̀ Yorùbá kò kí ń ṣe ilẹ̀ Lárúbáwá wọn ò lè gbé òfin ṣàríà wá sí ilẹ̀ Lárúbáwá sí ilẹ̀ Yorùbá ṣóyè yín tí ilẹ̀ Yorùbá tó bá jẹ́ pé ilẹ̀ Lárúbáwá ni wọ́n lè lo òfin ṣàríà so tán bá fẹ́ lo òfin ṣàríà kán lọ sí Saudi kán lọ lò ó ṣẹ́rí sí pé gẹ́gẹ́ bí nǹkan tẹ́yìn náà sọ ẹni ìlú tí ò bá sófin kò ṣẹ̀ṣẹ̀ Nàìjíríà ní constitution tiẹ̀ ẹ̀rí ṣé constitution yẹn bá dẹ̀ no ẹni sùúrù náà ẹni sùúrù sà ṣe bẹ́ẹ̀ ni no mi ò ń pariwo ẹni constitution Nàìjíríà pé kò mú olówó gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ ní ilẹ̀ Haúsá gangan tó ti ń lo ṣàríà olówó mélòó. wọn ò lo ṣàríà ilẹ̀ Haúsá point of correction ṣẹ̀rí ignorance ibòmíì tí wọ́n bá ṣe nǹkan pẹ̀lú ignorance àwọn èèyàn máa rò pé wọ́n wà lórí òdodo wọn ò lo ṣàríà nílẹ̀ Haúsá àwọn ignorance pọ̀ bẹ́ẹ̀ ni. bọ̀bọ̀ ìyàwó Islam máa padà bẹ lórí amáforí ẹ̀ tẹ́fà ni. Mr. Adékúnlé mo wà pẹ̀lú. ṣé wọ́n ń lo òfin ṣẹ̀ríà níbi kankan ní Nàìjíríà ṣá. nǹkan tí mò ń sọ fún yín náà nìyẹn pé wọn ò lo òfin ṣẹ̀ríà ní Nàìjíríà wọn ò lo òfin ṣẹ̀ríà. so àwọn tí wọ́n náà fẹ́ wá ṣe ní Ọ̀yọ́ state yẹn àwọn yẹn ń sùn ni àbí wọ́n kàn lálàá tí ò ní lè ṣe. nǹkan táwọn ń try láti ṣe wọ́n fẹ́ mú nínú òfin ṣẹ̀ríà ni wọn ò lè lo òfin ṣẹ̀ríà níbi tí ò bá bí wọ́n fẹ́ yọ nínú ẹ̀ ni wọ́n fẹ́ yọ àwọn èyí tó dáa. ṣé ẹ mọ nǹkan èmi ti ṣetán pẹ̀lú máa yìí because ọ̀rọ̀ wọn doesn't make sense to me. ẹ jọ gbogbo ilé ẹ má bínú broda Adékúnlé àbí kí náà ń pè yín. mo ń jẹ yín. báyìí ṣe ẹni tọmọ yín bá jalè kan gé lọ́wọ́. ok tó bá ti ṣe àwọn èèyàn ẹni sùúrù àwọn èèyàn bọ̀ lọ kọ́ ẹ̀kọ́ lórí pé tọmọ bá jalè kan gé lọ́wọ́ yìí tẹ́yìn náà sọ pé yẹ nọ́mà òfin ni tí òfin ṣe nọ́mà òfin tó dá láàrin àwùjọ lílé yìí ẹbí ọmọ ọkùnrin lókè ẹyọ kan ó wá ṣàṣemáṣe ó pọ́sibò jẹ́ pé bọ́yẹ́ nìkan ló jí nǹkan yẹn gbé tó jù sí báàgì sukùl ẹni sùúrù o ìgbà tí mo sọ̀rọ̀ mo ní kí wọ́n ti ṣe ìwádìí ẹjí land ó lè jẹ́ pé inú classmate ẹ̀kọ́ ló ṣe mistake àbí ló jí kinní yẹn tó lọ jù sínú school bag yẹn kọ́ máa wá kinní yẹn kiri wáyé pé at the end of the day inú báàgì ọmọ yín náà ti lọ rí nǹkan méjèèjì yẹn gẹ́gẹ́ bí olóyè kò ti ṣe sample pé pẹ́ńsù pẹ̀lú fóònù kọ́ wá mú ọmọ yín ó lè jẹ́ pé òun nìkan lẹ bí ọkùnrin àbóbìnrin kọ́ wá gé ọwọ́ ẹ̀ méjèèjì kọ́ wá di ọjọ́ ogbó yín tó yẹ kẹ́ jókòó kẹ́ máa jẹun ọmọ ẹjọ́ irú ọmọ tó ti gé ọwọ́ ẹ̀ méjèèjì yẹn báwo lẹ sì fẹ́ jẹun ẹ̀. àwọn kan ní ká bi wọ́n pé ṣé wọn ò jalè rí nígbà tán kéré. no kàn dáhùn yẹn wọn ẹni náà wọn ti fẹ́ gbé sẹ̀rí àdé ọmọ wọn kéré kọ́mọ yín wá kí àṣemáṣe yẹn ṣẹlẹ̀ kọjá pọ̀ ọmọkùnrin ọyọ kan tẹ bí nìyẹn kó wá bá nǹkan yẹn nínú báàgì sukùl ẹ̀ gẹ́gẹ́ bí olówó èké òṣìṣọ́ kó wá gé ọwọ́ méjèèjì ẹ̀ ẹjọ́ kẹ́yìn wá ti dàgbà kẹ́mọ́ lágbára àti ṣiṣẹ́ mọ́
báwo lẹ Mo ń ọ̀dájú ṣàlàyé ló ń ṣe ìsìlámù ọ̀dájú ló ń ṣe ìsìlámù. mo ń ṣàlàyé nǹkan fún yín lẹ́ẹ̀kan ẹ jẹ́ báwo kí n lẹ ti fẹ́ ṣàlàyé jẹ délẹ̀. mọ́ ẹ ṣàlàyé ẹ̀ báyẹn. Ẹ ṣe rí nínú sẹ̀ríà Àkànbí mo tó bá sẹ́ǹdì fẹ́ kan lu sí sẹ̀ríà ẹni yìí sọ pé wọn ò lo ṣẹ̀ríà ní ilẹ̀ haúsá ẹ lè fi sí background yín kẹjẹ kọ́mọ èèyàn rí kọ́mọ èèyàn mọ ṣe ibi rí state tó ń lo ṣẹ̀ríà nílẹ̀ haúsá torí ẹni ti parọ́ níta olówó èkó gbangba. olówó èkó ṣe rí ẹ nídà tí react sí yẹn ṣóye yín everybody mọ̀ ẹ́ pé irọ́ ni máa yẹn pa ọmọ tí ó jí fóònù ń jọ sí tí wọ́n gé ọwọ́ ẹ̀ méjèèjì ṣe nígbà rí ní gbogbo àṣírí ẹni sùúrù sà àwọn ishbab àbí kí Ìwọ lẹ fẹ́ lórúkọ wọn tí wọ́n nà wọn tí wọ́n mutí so nídà tí contest yẹn. Deborah Nkosa. aláànídà ti contest yẹn òun gan mọ̀ ẹ́ pé rọ́ lòun wá pa ń bíbà yìí náà. èmi ò wá parọ́ ẹ jí kó èmi ń dáhùn try ìbéèrè tí mo bí yẹn. èmi ń try wọ́n láti ti sọ gé nǹkan ọwọ́ ẹ fún wọ́n yín. ti gé ọwọ́ ọmọ ẹ méjèèjì báyìí sìn ìwọ dẹ̀ ti dàgbà o ò lè ṣiṣẹ́ mọ́ báwo ọmọ ọ̀kan náà lọ́dẹ̀ bí Àkọ́kọ́ náà nínú sẹ̀ríà báwo ló sẹ̀rí ti tí wọ́n fẹ́ kọ́ tó jẹun gé ọmọ ọwọ́ báwo ló ti fẹ́ rẹ́ni tọ́jú ẹ̀. kọ́ tó gé ọwọ́ kò í ṣe pé yẹn gbé búrẹ́dì. ok kémi tó bẹ̀rẹ̀ èmi ní question ọ̀bọ̀ mi ní ti sọ̀rọ̀ kan sí ok Mr. Party ẹ má bínú Mr. Johnson ẹ jẹ́ kí Mr. Party kọ́kọ́ sọ nǹkan tó fẹ́ sọ náà ká time ara wa ẹ jọ. ok ṣe rí ohun tí mo fẹ́ sọ rí gbogbo èyí tí àwọn Albalinga àti àfáwà Ali sọ yìí a dúpẹ́ fún gbogbo ìtọ́sán náà but ǹjẹ́ a rí mùsùlùmí kan ládùúgbò ń bẹ̀rù níbi táwọn kìíní burúkú ń wà tó múyàn lẹ́rù yìí tó wá ń tàgé as sharia yìí ǹjẹ́ àwọn mùsùlùmí takò sáwọn mùsùlùmí gan ló túnú àṣírí wọn táwọn èèyàn fi lè gbé máìkì sí wọn lẹ́nu pé wọ́n ṣe irú eré búbà wọn ṣe ń bẹ̀rù. ẹ ṣe gan ní Zaria yẹn oní Ẹsàkísàkì ti lo láìfẹ ìgbà tó lo láìfẹ ń bẹ mo wà ń bẹ àwọn mùsùlùmí Zaria òní wọn mọ̀ọ́mọ̀ fa Ẹsàkísàkì léjọba lọ́wọ́ nígbà tí chief of staff chief of defence sọ ni. ṣẹ́rí Ẹsàkísàkì ń tiẹ̀ gbogbo àmọ̀ pé náà olórí bú pàtàkì làwọn wà ẹgbẹ́ wọn sẹ́yìn. àwọn mùsùlùmí àní ìmúnisìn tó ń tàgì àṣẹrí àyíṣẹ́ ìjẹ́ sáwọn mùsùlùmí lọ́gbẹ̀gbẹ̀ẹ́sẹ̀ ṣé wọ́n ń gbẹ̀gbẹ̀ẹ́sẹ̀ kọ̀ọ̀kan pé ohun tó ń ṣe ń bẹ̀ wọn ò bójú mu torí Kùránì lọ́lọ́ ń kà nù ilé thank you very much nígbà tẹ́mi tó sùn yàn ṣe ní lẹ́sẹ̀ yìí. ẹ ṣe gan nígbà tẹ́mi wà ní Zaria sà ṣé mo sọ yín ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ń ṣe pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn mùsùlùmí àtàwọn tí ì ṣe mùsùlùmí gan kódà gan àwọn tí ì ṣe mùsùlùmí gan tẹ́ bá rí tí wọ́n bá dress báyìí tẹ́ bá sálámù sí wọn wọ́n á sẹ̀ sọ fún yín páwọn ò kí ń ṣe mùsùlùmí tí wọ́n dẹ̀ ń bí àjẹ mùsùlùmí àtàwọn tí ò ṣe mùsùlùmí bẹ́ẹ̀ àwọn mùsùlùmí kan dẹ̀ dìde tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń jà fún especially the student of Ahmadu Bello University tí wọ́n ń jà fáwọn nǹkan yẹn pé àwọn kan wà tí jẹ́ pé yẹ̀sùn wọ́n fi ìyà jẹ tí wọ́n ń ṣe mùsùlùmí àtàwọn mùsùlùmí kan tí wọ́n kì í ṣe ọmọ Zaria tó jẹ́ pé wọ́n wá láti ibì kan wá kàwé ń bẹ̀ yẹn ni tó ń fi ìyà jẹ wọ́n dìde kódà èmi gan wà lára àwọn tó dìde ń tàmì yẹn. kódà ṣe mọ̀ pé irú kinní tí wọ́n play fídíò yìí mọ̀ kó ṣe láwọn àdúgbò kan lọ ni nínú àwọn àfáà tó sì lórúkọ dáadáa tá a máa rí yẹn. yes àfáà kan báyìí tó máa ń gbé bámbà sórí ìhùn kinní tó máa ń fi kọ́ òhun yẹn làbí. Nìbàdàn Ìbàdàn yàtọ̀ ó wà ń lọ ní Lágbàdì ilé àwọn Ṣéhù Làbíbù gangan wọ́n sọ yàn ṣe ní mọ́lẹ̀ lẹ́sẹ̀ báyìí. ẹ ṣe bàbá bá a ṣe ń pe èèyàn nísìnyí ẹdúná ṣé pẹ̀lú gbogbo eléyìí náà ẹ dákun mo fẹ́ sọ nǹkan ni ṣé pẹ̀lú gbogbo eléyìí náà tá à ń rí yìí tán mú wa nígbà míì àwa mùsùlùmí gan ojú máa ń gbà wá tì pé tó sì ń gbà lórí tí wọ́n ń sọ fún wa mùsùlùmí náà rèé torí àwọn kinní yìí ń tayọ ààlà kinní tá à ń ṣe yìí tá à ń pé ìgbà wo lọ ní tàgì wa lọmọ bú náà báyìí ìgbà wo lọ ní tàgì wa ń tẹ́rọ́rìsì pẹ̀lú gbogbo kinní tá à ń ṣe. àwọn èèyàn ṣe lójú ọ̀nà tí ẹ̀kọ́ yìí máa ṣe ignorance ẹ jọ torí Ọlọ́run kan tèmi kò fẹ́ sọ ni ẹ má bínú ṣe rí. Mr. Johnson ẹ ṣe jẹ́ kó lo 2 minutes wọn tó kù tán wọ́n á lè fún ẹ̀yin náà ní time ọ̀dọ́ yìí. torí Mr. Party ẹ̀kún. gbogbo àwọn nǹkan yìí àwa mùsùlùmí ò tí ì lẹ́nu ọ̀rọ̀ ó dìgbà tá a bá tó jáde ká kọ gbogbo kinní ìfúnra wa pé ohun tá à ń ṣe yóò bójú mu gbogbo kinní tá à ń rí yìí wọ́n lù yàn kan pa lóko nítorí gbogbo ànábì lórí social media lórí platform lápèjúwe mò ń gbé àwọn example wá ní o ipa wo làwa mùsùlùmí kó kàràbẹ́ àwa mùsùlùmí tí ló ń sọ̀rọ̀ lórí social media à ń sọ pé gbé ibà ànábì yẹn ò dáa à ń try láti encourage ohun tí ò dáa náà kọ́ yìí
ṣáà tí tó bá pè wá lórí ibú báyìí náà ṣé àti máa jẹ lórí ibú náà báyìí. torí pé àwọn hey brother ẹjọ́ tó rọ lọ́run ṣé ẹ mẹ́ni tí lórí tẹmú ẹjọ́ kọ́ ló táìmù nǹkan àlè lọ́rì náà tẹmọ́ ta lẹ́yìn sọ pé ṣé mo mọ̀ yìí. ṣé Abíbùlá àlè lọ́rì. bàbá ṣé wàá dámọ̀ tó wà lágége ń bẹ̀ wọ́n. thank you very much ó ti tó ọdún mélòó tí bàbá yìí ti ń pariwo. nínú àwọn tó ń tako bàbá yìí tá a máa ń tó kọ́ra ara àwọn ẹlòmíì tó máa ń pè bàbá yẹn nǹkan ti dà wọ́n mú lọ́pọlọ ǹjẹ́ a rí sọ́pọ́tì tó ń sọ́pọ́tì wọn ìbéèrè tèmi fẹ́ bí yẹn. ẹni sùúrù tí mò ń béèrè ni pé bàbá yẹn ti ń tako àwọn ìwà yìí nísìnyí ó ti lé ní 20 years. látijọ́ tó ti wá ń tako ṣé à ń tẹ̀lé bàbá òun bá wa ń tako ṣé lẹ́yìn voice tiwọn ṣé voice mi ń jáde ó ti jẹ́ voice bàbá òun nìkan lẹ́fẹ̀ẹ́ mú ìwà. brọ́dà mi ohun tí mo fẹ́ fàyọ ni pé àwọn mùsùlùmí kan wà tí wọ́n ń tako àwọn ìrìn àjò yìí ṣé ń fún yín láì sample ẹlòmíì tó tún ń tako àwọn ìrìn àjò yìí. that is a former governor of Central Bank tó jẹ ọba ní Kano nsìn ó ti ń tako àwọn ìwà yìí nísìn ó ti dọ́dún mélòó. ìsínú ẹ̀ ṣé ẹ padà yọ lóye kan tó dá padà síbẹ̀ ni. ẹ ní sùúrù my dear brother. ẹ wá pọ́nlé nsìn ṣé ẹ yọ dànù tẹ́lẹ̀. ẹni ò kí ń gbèjìrọ you know me very well. ní táìmù pátì tó bá ti tó máa ń bí méjèèjì ní má bí. sẹ́rí ihun tá à ń sọ rèé àwa mùsùlùmí ẹjẹ́ àgbà pé nǹkan kan kù díẹ̀ káàtó tá à ń ṣe. èmi ò ní nǹkan kan kù díẹ̀ káàtó. pẹ̀lú ọ̀rọ̀ sẹ́ríà humanity bó ṣe wà. sẹ́rí àwa mùsùlùmí wa ṣé dandan ni ká déta mo fẹ́ bèrè kí táàmù mi tó nífa ṣé dandan ni ká déta ká gbá máìkì mu ká máa against ẹ̀sìn ẹlẹ́sìn ká tó promote ẹ̀sìn wa tí ó lè rí ibu wa ni dandan ni ká àtàṣe ẹ̀sìn ẹlẹ́sìn mímí ká bú wọn kó tó di pé àárẹ̀ ọ̀rọ̀ kìí sọ ń pa ẹ̀sìn tiwa ni. ẹ ṣe gan pátì táìmù yìí ti up okay ẹ ti fún 1 2 minutes. àwọn nǹkan kan wà tí ò dáa tí ò bójú mu ẹ̀jẹ̀ àjọ sọ. aláwọn tó máa sọ yẹn kẹ́ máa sọ yẹn fún èmi ò ń ṣe yẹn. Balinga kò bá yín wí náà ẹ̀dẹ̀ kẹ́ni ìsọ̀rọ̀ tẹ̀lé kó sí lẹ́nu. ṣẹ́rí ẹ̀jẹ̀ ń sọ kinní kan fún wa lónìí tá a mọ̀ tógun bá padà bẹ́lẹ̀ Nàìjíríà yìí lónìí àwa mùsùlùmí la fà á bá a sì padà wá dógúnlẹ̀ Ọlọ́run ní dárí ẹ̀jẹ̀ jù wá torí gbogbo ohun tí ò da là ń tọwọ́ bọ̀ báyìí nínú àwọn tí ò ṣe tí ò yẹ kíyàn tiẹ̀ dá sí gan a máa dá sí ẹni ẹ̀wù nǹkan ẹni yàn lọ join Christian nínú tí mo wò ó sìn ó join Christian ẹnu dí ẹ wá lọ gbé e lọ́bì kan ẹ ń tàgẹ̀ bí ẹni tí nǹkan ti dààmú lọ́pọlọ ẹ̀sùn ṣe ní lẹ́sẹ̀ family man ṣe ní gbọ́dọ̀ ìgbà. Mr. Party ṣé gbọ́ mi sà ó sì ló sọ̀rọ̀. mo ń gbọ́ yín dáadáa sà. ṣé wàá pé ó tọ́ ṣe fún márùn-ún ṣe wàá pé wà ní Kùránì. pé kọ́ ṣe bẹ́ẹ̀. wàláì mo lè gbé jáde. wàláì ẹ ṣe ní sùúrù ẹ ṣe ní sùúrù ẹ tẹ má ti lọ bẹ̀yẹn mi ò tí kàdé bẹ̀ ẹ kọ́ mi. ó ṣe ní ìgbọ̀gá ibi tá a ti lọ nìyẹn ẹ má ti lọ bẹ̀yẹn sí ẹ má lọ bẹ̀yẹn. wọn náà má ti lọ bẹ̀. ẹ má lọ bẹ̀yẹn ẹ jẹ́ kí ọ̀gá mi ṣe tán mo ní àwọn ọmọ mi pásítọ̀ ọ̀gá máa bẹ̀rẹ̀. máa di táìmù mọ́ fún yín ẹ jọ̀ọ́ Balinga ẹ jọ mo nídìí ayé yìí mo fẹ́ gbá wọn mi wọlé. ẹ má yọ Balinga. táwa ni ká gbé síra nígbà wọn. ẹ má yọ Balinga ara lé ní Balinga ẹ má yọ Balinga ẹlòmíì lè má yọ fún Balinga ẹ má yọ Balinga ọ ti láì ṣàbò sí lórí. gbogbo àwọn tó wà bíbá yóò ti sọ̀rọ̀ ẹ ṣì ní sùúrù náà. ẹ má yọ wọn àbí tí Balinga bá lòun yọ̀ǹda pé òun fẹ́ máa lọ. àwọn statement kan wà táwa mùsùlùmí tá a máa ń dánwò tí ó sì bójú mu ẹ wo gbogbo nínú àwọn àfáwà yìí náà gbogbo wa yìí gbogbo oníkálukú wa ló mọ ohun tóun náà ń tojú bọ̀ oníkálukú ló ní ohun tí ò dáa tó ń ṣe nínú ilé Ọlọ́run ló ń bọ́ oníkálukú láṣìírí bọ̀ à ń gbé máìkì à ń déta Ọlọ́run bá paná ẹbẹ́ bọ rẹ́ ààbò ẹlẹ́bọ nítorí bá sọ̀rọ̀ òdì sí ẹni táwọn náà ní bìlífù lé lórí pàdé lọ́gbọ̀n àmọ́ táwọn mi sẹ́sàlà wà lè wà sálà fún wọn tó bá wá sọ fún wọn àwọn afẹ́ bí wèrè sí tó bá wá tàgì wa pé alákatakítí ni wá Boko Haram ni wá kí la fẹ́ fi wẹ̀ mọ́ àmọ́ ìsìn ẹlẹ́sìn bú ṣùgbọ́n tó bá bú tiwa orí wa máa ń burú ihun tá à ń sọ rèé ẹ jẹ́ ká mùsùlùmí ó jọ bára wa sọ ohun tí ò da ò da à ń mú nísìn à ń gbé sẹ̀ríà wọlé tá a bá ń sọ̀rọ̀ sẹ̀ríà ń kọ́ńtì wa Nàìjíríà yìí sẹ̀ríà jẹ́ nǹkan tó yẹ pé tá a bá sọ àwọn nǹkan míì ó tako làákàyè ohun tó bá sì ti ń tako làákàyè láyé kò bójú mu nísìn ẹni tí ò mọ̀ ń pa ó dàbí question tí ó sì béèrè lẹ́ẹ̀kan pé ẹni tí ò wá mọ̀ ń pa sẹ̀ríà tó ń fìyà sẹ̀ríà jẹ ńkọ́ tí ò mọ̀ ń pa sẹ̀ríà
tó ń fìyà ṣẹ̀ríà jẹ kí ni ṣẹ̀ríà gan tẹ̀ ń wá lórílẹ̀‐èdè wa Nàìjíríà statement Ọlọ́run mọ́ kò ń ṣe Ọlọ́run ibi tí wàhálà ti kọ́kọ́ da Yorùbá yìí náà ló da kí níjọ́ tó ti lọ ń tàgé èṣù ní ṣèitọ́n ibẹ̀ ni wàhálà ti kọ́kọ́ dẹ bẹ́lẹ̀ èṣù yàtọ̀ sí ṣèitọ́n fún ara ẹ̀ separately àwa lórúkọ míì sì tàbẹ́ pé Allah tàbá rí fa àṣọ Ọlọ́run ṣéwù bàbá ìṣẹ́ ń jẹ́ Dr. Sharaf onílà ẹ̀ lè pe Allah lọ́lọ́run kí la fẹ́ pè bó la ṣe fẹ́ tu ṣé tí bá fẹ́ ṣàdúrà Yorùbá ń sìn má tẹ̀lé ibi tí bá ti fẹ́ pe Allah ibi tí ẹ kì í ti fọlọ́run tó yẹ pé gbogbo language olúkúlùkù wa gbọ́yé àwa là ń dorí ra wá rú ní kọ́ńtírì yìí bá a sì ṣọ́ra mùsùlùmí ní ó dá Nàìjíríà yìí. MC of late ẹ bá mi ẹjọ́ ń tọrọ lọ ẹ bá mi blọọkù bọ̀bọ̀ Àtìládé yìí. ẹ má blọọkù anybody sẹ́ẹ̀jọ́ ó máa ló kọ́ tí ló ń ká mi lára ní ẹlẹ́rìí pin wọ́n ti ló ń dùn mí ni ẹ má blọọkù anybody ẹ má mùtù anybody kọ́ máa bú wa èyí jẹ́ bí wa so lára mi ni. òótọ́ ọ̀rọ̀ máa ń korò èmi tẹ́mi jẹ́ mùsùlùmí tí ń sọ̀rọ̀ yìí mo mọ ohun tó ebú tèmi náà gbọ́ bọ́ ohun tí ò bá da ẹja sọ èsì táwọn wọ̀ yìí. ṣé àfa ẹ sóríire àfa ẹ má sóríire. ẹ má ti yọ ẹjọ́ Mr. Party ẹ má fún Mr. Party táìmù bọ̀ ẹjọ́. cut Mr. Party ẹ má ti bọ́lẹ̀ mo mọ̀ kọ́ sì máa béèrè question lọ́wọ́ yín ẹ ti sòpínà yẹn dúró sókè ẹ ṣe ìyá dátà wà bí Mr. Johnson ẹ gba 5 minutes yìí. Mr. Johnson máa sọ̀rọ̀ Mr. Johnson ẹ̀yin ló kàn sí yìí. ẹ jọ Mr. Party respect ẹ ṣoríire Mr. second Party time ẹ tí máa wá ṣoríire sórí program yìí lélẹ̀ same thing tàdé yìí sọ yìí náà ni mo ṣe pàpà tó wá bá náà padà again náà. táwọn èèyàn bá wa power tap dáadáa o. ṣe rí ẹ má bínú gẹ́gẹ́ bí ìwọ̀nba làákàyè kékeré tí mo ní lórí ọ̀rọ̀ religion ní pé wọ́n ti brainwash wa especially our Nigerian débi pé both religions tó strong ní Nigeria Christian and Muslim débi pé a ti wá gbà ju bí àwọn tó ní ẹ̀sìn fúnra ara wọn bó ṣe gbé wá a ti gbà jù lọ tó dẹ̀ yẹ pé ó dẹ̀ ń affect wa ní Nigeria ó ń affect gbogbo tó kò dẹ̀ tí ì lè stop until tí àwọn èèyàn fúnra ara wọn tó bá understand pé ok báyìí ni religion ṣe work báyìí ni religion ṣe work ṣe rí Ọlọ́run fún ara ẹ̀ gan kò ní kó gbèjà òun kò sẹ́ni tó lè gbèjà Ọlọ́run ibi tá a ti ń sọ̀rọ̀ yìí tá a ń sọ̀rọ̀ pé àgbèjà Ọlọ́run à ń sọ nǹkan aṣọ kínní a máa dẹ́ṣẹ̀ láti bẹ̀ gbogbo nǹkan tá a bá tí kò yẹ ká sọ gbogbo ọ̀rọ̀ tó yẹ ká sọ ṣẹlẹ̀ mọ̀ pé social media yìí ó ti kó àwọn nǹkan oríṣiríṣi ó ti la àwọn èèyàn lójú ó ti jẹ́ kí gbogbo wa ká mọ̀ pé brainwashing ni gbogbo nǹkan tí àwọn èèyàn ń gbé wá fún wa ṣe understand so nǹkan tèmi kàn ń rí lórí ọ̀rọ̀ pé à ń sọ̀rọ̀ ṣẹ̀ríà à sọ̀rọ̀ ṣẹ̀ríà ní ilẹ̀ Nàìjíríà kò ń ṣe Muslim nìkan ló wà ń bẹ̀ kò dẹ̀ ṣe Christian nìkan ló wà ń bẹ̀ tábánikà wò dáadáa 50-50 la máa jẹ́ Muslim and Christian 50-50 la máa jẹ́ so ìlú tó bá ti jẹ́ 50-50 bẹ́ẹ̀ ṣé ṣẹ̀ríà ṣó lè work in rí ìlú bẹ́ẹ̀ kò lè work àwọn tó gbé ṣẹ̀ríà wá láti ìlú wọn tó ń lo ṣẹ̀ríà ní àwọn Asian country àwọn bíi Dubai àwọn Saudi nkankan wọ́n practice ṣẹ̀ríà wọn níbi tó yẹ kó ti practice ẹ̀ because wọ́n mọ̀ pé Muslim country làwọn wọn ti torí ẹ̀ ní pé ṣẹ̀ríà wọn ìwọ tó bá ti fi lè wá sílùú wọn bí you Christian Muslim tó ti ń gbèlú wọn ṣẹ̀ríà máa mú ẹ because òfin tó ń lò lù wọn nìyẹn ní UK táwọn bíbà àwọn nǹkan kan wà tó yẹ pé tó bá dánwò ó lè dánwò Nàìjíríà as in I mean ó máa dánwò Nàìjíríà jàre tó máa jẹ lọ jàre àwọn kan mi wá tẹ tó bá dánwò bíbà mélòó àwọn èèyàn tó ti wá sí bíbà lórí ọ̀rọ̀ pé wọ́n fi COS wọlé tó ti wà lẹ́wọ̀n báyìí sìn tí wọ́n mú òfin ìlú yìí ọkọ̀ máa pariwo mọ́mọ́ lásán àbí wọ́n máa gbáyàwó wọn lẹ́nu wọ́n ti ń ṣe dáadáa tẹ́ pé ìyàwó wọn kọ̀ máa ṣàkárẹ̀ ìwà pọ̀lọ́pàá from there ó ti dèrò ẹ̀wọ̀n òfin tí wọ́n nìyẹn tó ti fi lólẹ̀ láti tipẹ́tipẹ́ tó yẹ pé kò sí wọ́n ẹ̀ lè yẹ wọ́n lọ́wọ́ wò lé lórí kò sí adájọ́ kò sí agbẹjọ́rò tó fẹ́ lọ tẹ́ fẹ́ pè wá sí kinní wọ́n á sọ fún ẹ pé wọ́n á kóòtù òfin yẹn wọ́n á kóòtù ibi tó wà fún ẹ
ní pé o ti abuse ìyàwó ẹ nìyẹn o ò lè abuse ẹ o ò lè ṣe gbá o ò lè ṣe kodò so tàbá wá nípa afẹ́ lórú òfin yẹn Nàìjíríà ṣáàtì wá ń lò tẹ́lẹ̀ náà bó ṣe fẹ́ implement ẹ̀ ni so tó bá ṣe pé ó ti wà tẹ́lẹ̀ ara àwọn tó yẹ pé ọ̀jọ̀gbọ́n tó máa jókòó tí gbogbo wọn náà máa wò ó tó máa gbé wò sọ́tún tó máa gbé wò sósì pé ok bá ṣe máa lò lélẹ̀ bá ṣe máa lò lélẹ̀ so tẹ́ bá wá ní pé ok táwa bá wá sọ̀rọ̀ lórí social media orí TikTok nísìnyí tá à ń fight ní pé ok kò lè work kò lè ṣe gbá kò lè ṣe kodò power of TikTok power of kìnìkan kò ṣe nǹkan tó máa jẹ́ kó stop nìyẹn by pé ok káwa náà ká ní strong Larry Jago jọ máa gbé wọlé fẹ́ gbà fa kan wọlé jọ máa gbé wọlé padà no ká ní strong representative tó yẹ pé ó máa represent wa láti lè jẹ́ pé ok kíní yìí o wọ́ọ̀kù ṣẹ́dẹ̀ rí ẹ má bínú fún Mr. Balinga tó ń kòtì àwọn nǹkan tó ń kòtì lẹ́yìn tó ń sọ gbẹ ṣe rí normal research yín mi ní ẹ̀ ṣe dáadáa but at the same time tẹ bá fẹ́ fight ọ̀rọ̀ religion tẹ fẹ́ go against àwọn kan táwọn èèyàn bá sọ ẹ̀yin náà ní láti ní solid evidence láti lè lo against àwọn tó bá ń takùn yín tẹ bá kàn bẹ lórí ẹni báyìí ó sọ báyìí ẹni báyìí ó sọ báyìí ẹni báyìí ó sọ báyìí ọmọ àmà takùn yín tó yẹ pé ọmọ àdè máa ń wìn nìyí bí mo yẹ wà muslim lèmi fúnra mi mi ì dẹ̀ kí ń kọjá mi ì kí ń sọ̀rọ̀ kọjá yàrá mi lọ́dọ̀ àwọn bí àwọn ẹlẹ́sìn kejì àbí àwọn olórí kìíní. Mr. Johnson time it up. All right. ẹ ṣe gan. ẹ pa fún láyè báyìí. MC ẹ jọ ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ kan kó tó di pa continue. ok. ọ̀rọ̀ mi máa lọ sọ́dọ̀ Àlòjòwí àti Balinga ẹ má bínú sà mo rí pé ìgbà tí méjì tí ẹ jọ ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan mo rí pé ẹ ń try láti jẹ́ kó yé wa wípé kò ń ṣe nǹkan tí sharia law tó ń preach ni wọ́n ń ṣe yẹn mo dẹ̀ rí wípé ẹ ń try láti jẹ́ kó yé wa wípé inú àwọn èèyàn fúnra wọn ni inú àwọn èèyàn gangan ló dúdú tó fi jẹ́ pé wọ́n fi ń ṣe nǹkan bẹ́ẹ̀ pé kò ń ṣe nǹkan tí sharia law sọ ni ẹ jọ sà máa béèrè question kan ẹ fún wa ní kí ni penalty fún ẹni tó kúrò nínú ẹ̀sìn Islam kí ni penalty fún ẹni tó bú Muhammad àti Allah kí ni sharia law kí ló sọ nípa domestic violence kí ni sharia law ló sọ nípa marital ìfipábánilòpọ̀. Papa G, you are welcome. So marital ìfipábánilòpọ̀ then kí ni sharia law sọ nípa olè jíjà ẹ jọ̀ọ́ ẹ fún wa ní márùn náà mo ní fún yín bẹ́ẹ̀ ni olè jíjà kí ni sharia law sọ ìfipábánilòpọ̀ ní inú ìgbéyàwó kí ni sharia law sọ ní ìjà that domestic violence kí ni sharia law sọ then kí ni sharia law sọ nípa ẹni tó bá kúrò nínú ẹ̀sìn Islam kí ni sharia sọ nípa ẹni tó bá kúrò amínà tó bá bú Muhammad àti Allah ẹ jọ̀ọ́ márùn yẹn ṣì gan. Balinga yẹ kọ́kọ́ sọ̀rọ̀ kí Àlìkòwí tó wá padà sọ̀rọ̀ lẹ́yìn. Gbogbo nǹkan tí ẹ sọ yìí with the little understanding tẹ́mi ní ẹ ti understand lórí tí ẹni tó bá jalè sharia law ó gbé kalẹ̀ ẹ ṣèwádìí kí ló mú jalè níbi ló ń pa ṣé kò níṣẹ́ níbi tó ti ń practice ẹ̀ dáadáa now tí wọ́n bá rí pé ẹ̀sùn àwọn kankan ló fà wọ́n á kọ́kọ́ solve problem yẹn wọ́n bá solve problem yẹn tán tó bá tún wá sí kíni tó bá tún jà ìpín ọlọ́run dá olè ẹlòmíì ó lè ó mú ní gbajúmọ̀ ni tó bá tún wá jà ìpín nínú understanding tèmi gbọ́ dáadáa ni pé tó bá jọ̀wọ́ ọ̀tún ló fi já olè yẹn kan gé lọ́wọ́ ọ̀tún ṣùgbọ́n àkọ́kọ́ kì í ṣe àkọ́kọ́ pé kán gé lọ́wọ́ òun là àkọ́kọ́ lórí olè nìyẹn domestic violence ní títí ẹ̀ kí ló ń fa domestic violence òun ní ṣẹ̀rí àkọ́kọ́ máa ṣèwádìí n tó fa domestic violence yìí ok kọ́tún rojọ́ kó sì rojọ́ now tó bá jẹ́ pé nǹkan tí wọ́n lè solve problem yẹn láàrin àwọn méjèèjì wọ́n á solve problem yẹn tí domestic violence yẹn ò bá ṣe kíni
tí ò bá wá stop ẹni tó bá rí pé ó jẹ̀bi nínú àwọn méjèèjì wọ́n prefer láti lọ fi pamọ́ that is ẹ̀wọ̀n. Now ìfipábánilòpọ̀ nínú sharia mi ò lè sọ much nípa ẹ̀, you understand? Ohun tó kàn wá ń bẹ̀ ni pé ẹni tó bá fipá ṣe nǹkan pẹ̀lú yàn ní inú ẹ̀sìn tó fi tipátipá ṣe nǹkan pẹ̀lú yàn nínú ẹ̀sìn ó ní penalty tí wọ́n dẹ̀ rí pé yes ó fi tipátipá ṣe nǹkan, wọ́n fi tipátipá pààyàn, wọ́n fi tipátipá ṣe anything pẹ̀lú yàn. Kẹ̀rí àní pé yes ẹni bá fi tipátipá pààyàn tẹ́ bá gbà mọ́ ẹ lọ pa. Kẹ̀rí àṣàlàyé ẹ̀. Now but tó bá jẹ́ pé nǹkan tó yẹ kí èèyàn ṣèwádìí lórí ẹ̀ irú pé yes wọ́n fi tipá báyàn lò pọ̀ yẹn kò tiẹ̀ dá nínú Islam pé wọ́n ń ṣe kí ni wọ́n fi tipá báyàn lò pọ̀ nínú Islam. Ìjìyà tó wà fún kìí sí ìjìyà tó. tẹ́lẹ̀ yìí bá ti pín mẹ́rin lórí ẹ̀ ó máa jẹ̀bi. Yes bá ti pín mẹ́rin lórí ẹ̀ ìjìyà ẹ̀ òun ni pé ẹ̀sùn ìdájọ́ sí iná ni wọ́n dá fún. Kí ni kẹrin tẹ́ sọ àbí karùn-ún ni? téèyàn bá kúrò ní inú ẹ̀sìn Islam àti téèyàn bá bú àlà. Ok téèyàn bá kúrò nínú ẹ̀sìn Islam kẹrí àwọn ní pé kí wọ́n ṣe nǹkan kan fún un tó wù ló ṣe. Yes n tó wù ló ṣe. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ ká ìtajà téèyàn bá wá bú àlà. Yes sir. téèyàn bá kúrò nínú ẹ̀sìn Islam. Alikọwi ẹ jẹ́ kí wọ́n dáhùn tiwọn tán yín náà yìí máa sọ ti yín ẹ má yín tajẹ tiwọn. náà àjọ ń dáhùn ẹ̀ ń tán sọ náà lèmi náà sọ. ẹ̀yin náà yìí máa dáhùn ìbéèrè márùn ti yín ẹ̀yin náà yìí máa dáhùn márààrún. Alẹ́gà máa sọ̀rọ̀ lọ. Téèyàn bá kúrò nínú Islam ṣé mo sọ yín àgbọ́yé olúkálukú ya ọ̀tọ̀ọ̀tọ̀ nínú òfin Al-Qur'an tàbí ọ̀rọ̀ tí Al-Qur'an bá sọ. Irú àwa ń sìn tàbí bí ká ti gbàgbọ́ yé Al-Qur'an níwọ̀n bá ta gbọ́ yé bí nǹkan bá finú fídọ̀ tó bá jẹ́ ọmọ mi ló kúrò nínú Islam tó lóò ṣe Islam mọ́ ohun tí ṣẹ̀ríà mi ní kí n ṣe fún ni pé ẹ̀sùn kò lẹ́tọ̀ọ́ nínú gbogbo nǹkan tó jẹ́ dúkìá mi mọ́. Kẹ́ ọkọ̀ pa ọmọ yín dànù lòfin sọ àkílẹ̀ ẹ̀wọ̀n. Ẹ pa wèrè dànù ló sọ. Ẹ fara yín balẹ̀ brọ́dà mi. Ẹ ṣe ń borọ ẹ pé mo dákẹ́ látàárọ̀. MC ẹ bá sọ̀rọ̀ ẹ̀ ó ní kó pa ọmọ yín dànù ni. MC ẹ̀yin lẹ́ni ká máa ń tajẹ ẹ ní sùúrù. Ok ẹ má bínú ó yẹ jẹ́ kó délẹ̀ àwọn èèyàn ti bá mi sọ wọ́n ti ní MC objection over ẹ má bínú wọ́n ti ní MC objection over ẹ má bínú. mo máa yọ MC o. ẹ má bínú ẹ má bínú. Bàlíngà ẹ máa sọ̀rọ̀ yín lọ tó bá tún fi ga. ibi tọ́rọ̀ pípa ti wá ẹni tó bá fi Islam sílẹ̀ tó wá fi Islam yẹn sílẹ̀ tó wá lọ lè àsìmọ́ àwọn ìran míì tàbáwọn ẹ̀sìn míì láti jẹ́ Islam lógun Islam ní tẹ́ bá rí ẹ pa. Yes tẹ́ bá rí mú ẹ pa. Ṣùgbọ́n pé yẹn sọ irú ọmọ mi tàbí ọmọ mi ò ní rírú ẹ̀ láíláí Ọlọ́run dẹ̀ ní ṣe àdánwò bẹ́ẹ̀ fún mi kọ́ ọmọ mi sọ fún mi pé yẹn sọ òun ò ṣe Islam mọ́ ẹ̀tọ́ tí mo jẹ́ bàbá máa ṣe fún máa fún education máa fún ní gbogbo ẹ̀ but n tó pa èmi àti ẹ̀ papọ̀ pẹ̀lú bàbá àtọmọ máa yọwọ́ lórí ẹ̀ ní tí Islam sọ fún mi yẹn. Ẹ máa dìsóònù ẹ̀. Máa dìsóònù ẹ̀. Ok. Ohun tí Islam sọ nìyẹn. Ok. Ohun tí Islam ṣẹ́rí Islam kò sí ẹ̀sìn kan pé kàkà máa wá kàn ṣe yí ọ̀bọ̀ kẹ́. Ẹ ṣe gan. Ẹni náà ọkọ ẹyọ kan wọn ti sọ ẹyọ kan ẹni tó bá bú Muhammed nǹkan pẹ̀lú àlá. Ẹni tó bá bú Ọlọ́run ló lè gbèjà rẹ̀ fúnra rẹ̀ ẹni bá bú Muhammad sallallahu alaihi wasallam òun ló mọ nǹkan tó rí tó fi bú Muhammad kò sí kankan tó kan èmi pẹ̀lú ẹni tó bú Ọlọ́run tó bú Muhammad. Ó dà ẹ ṣe ẹ mọ nǹkan tẹ́ máa ṣe. Lórí Islam ò dẹ̀ sọ kankan lórí ẹ̀. Àlòjó ẹ ṣe gan ẹ̀yin lọ ẹ máa gbóhùn sókè tẹ́ máa dáhùn márùn ẹ jọ Bàlíngà nígbà tí Àlòjó bá ń sọ tọ̀dọ̀ wọn lọ ẹ jọ gbogbo nǹkan tẹ́yin sọ yẹn gbogbo story tẹ́ kà nípa nǹkan tí wọ́n sọ yẹn tó sọ pé torí tí máa gbọ́ àṣà yín gan dáadáa ẹni pé tí èèyàn bá jalè lákọ̀ọ́kọ́ náà wọ́n ní kan bẹ́ẹ̀ ṣe dáhùn àṣà yẹn ẹni kò ń ṣe àkọ́kọ́ tó bá jalè yẹn ni kí wọ́n gé lọ́wọ́ ẹ jọ ẹ fún wa ní reference níbi tó ti jẹ́ pé wọ́n kọ sí wípé kán fún ní trial
pé tàkọ́kọ́ yẹn wọn gbọ́dọ̀ fi dá lẹ́jọ́ ṣùgbọ́n ẹlẹ́ẹ̀kejì sọ ẹlẹ́ẹ̀kẹta ìyẹn nìkan tó dá lẹ́jọ́ ẹ máa fún wa. then tí ó ní ìfipábánilòpọ̀ nínú kinní ẹ̀ náà tẹ́ sọ wípé kí tẹ̀lé àǹsà yín bẹ́ẹ̀ náà ok ẹ jẹ́ kí n kó bẹ́ẹ̀ bọ̀ mí o àǹsà yín bẹ́ẹ̀ mi o a sì máa sọ̀rọ̀ lórí ẹ̀ nípa ti ẹni tó bá bú àlà ẹ sọ pé kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ọlọ́run ló máa fún lẹ́jọ́ ẹjọ́ ẹ bá mi wo ẹ fún mi ní verse Quran kan tí wọ́n ti sọ wípé nísìnyí o ẹni báyìí o tó bá ti tí ẹnìkan bá ti bú ẹ o má bú padà o má ṣe nǹkan kan àwa náà dẹ̀ máa fún yín ní another verse ní ẹni tó bá kúrò ní gbogbo nǹkan tẹ̀ béèrè yẹn Balinga máa jọ́ tí wọ́n sílẹ̀ wọ́n á lọ máa wá gbogbo àwọn proof tẹ̀ béèrè yẹn lọ́wọ́ wọ́n máa wà á lẹ̀. so that àlòjó máa dáhùn tálìkọ̀wé bá ti wá dáhùn Balinga máa máa proof yẹn wọ́n á mú wọn jáde tálìkọ̀wé lọ́ọ́ fi máa lọ́ máa wá wọn proof ti wọn táwọn lọ́ọ́ fi máa bá kí nǹkan táwọn náà bá sọ lẹ́yìn tó bá ti wá ṣe bẹ́ẹ̀ tọ́ ajẹ́pá àwọn méjì ò sọ kankan mọ́ nìyẹn àti máa move sọ́dọ̀ ẹlòmíì. so ẹjọ ẹ lọ bá gbogbo response tẹ fún wa yẹn ẹjọ ẹ lọ bá wa jáde kò bá jẹ́ nínú hadith kò bá jẹ́ nínú Quran sa ẹ ṣe. ìyẹn Balinga nìyẹn o. ìyẹn Balinga. humanity ṣẹ́rí humanity yìí ọgbọ́n. ọjọ́ kó tó di pé ẹ lọ MC mọ̀mí I'm not bring any reference kankan mi bring any reference kankan báwo mi yẹ yín tèmi nìyẹn ẹ má wọlé ọ̀rọ̀ MC mọ̀mí yóò ní bring any reference kankan ẹjọ a jẹ pé gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ yẹ kò sáré fún ni àbí. ọgbọ́n orí tí wọ́n ní wọ́n fi sọ it's okay by me. ọgbọ́n orí tí wọ́n ní wọ́n fi sọ. aṣíwájú objection overruled Balinga moderator ni orí mi kọ́ mo fi sọ. moderator kì í overruled. gbogbo ilé nǹkan tí mo sọ ní sọ òkè. àti humanity ní sùúrù Balinga ẹ̀ ọ̀mú ìtẹ́jọ́. I'm waiting, sir. So gbogbo ọ̀rọ̀ tẹ́ sọ láti bí 1 hour sí 30 minutes yẹn kẹ́ má lè rẹ́rìí kan mú bọ́lẹ̀ ó ṣe mí láàánú ó dẹ̀ bà ní nínú jẹ́. Thank you very much. Mo accept. Ó yẹ kó ṣì bọ́lẹ̀. Thank you very much. Ìwọ náà post lọ. Ṣe fún wọn lé wèrè ní. My mind don sweet now o, my mind don sweet. Ó ṣì bọ́lẹ̀. Ẹ ti yọ ẹ bá ti máa yọ mo rò pé ọ̀gá kìtì náà fẹ́ dáhùn ni. Èmi mo yọ Balinga èmi fúnra mi mo yọ. Alikọ̀wé kọ́ta ló yọ Alikọ̀wé. Ẹ dákun ìbéèrè tí wọ́n béèrè network ló yọ. Èmi náà fẹ́ dáhùn béèrè díẹ̀ ni o. Ó yẹ ẹ dáhùn fún mi láyè. Ẹ dáhùn ká Alikọ̀wé tó fi wọlé. Nígbà tí mo ní pé kí mo ẹjọ́ ní sùúrù ẹ̀yin tẹ́ ẹ̀rọ bóyá mo ṣeré mo ní kọ́ pọ́n wọn lé kọ́ káwọn náà wá yẹ wá sí ẹ wá rojọ́ ọbú láti bí 2 hours. Kò sẹ́rì ẹ wá ní kò sọ̀rọ̀. Tọ́ bá ti rẹ́rìí mú wa mú tọ́ ń sọ yẹn. Wọ́n máa kó ṣìbọ́lẹ̀ nínú àwọn. Orí tá a bá fẹ́ bá kí. Ẹ dákun ṣe lè rán mi létí àwọn ìbéèrè mu lẹ́yọ kọ̀ọ̀kan. Mo ń bá jẹ́ mo FCC fẹ́ jẹ́ kó nípa mi lójú. Ta ló pè é? Wà mi ò fẹ́ kálíbọ̀dì máa pè mí WhatsApp mi ò ní fóònù méjì wọ́n ti jí fóònù kan lọ so ẹ̀kọ́ mo ń lò kálíbọ̀dì máa pè mí WhatsApp ń bí wọ́n tún wọ́n kó wa lórí ṣé máa pè mí WhatsApp mi ráyè mo ti sọ tẹ́lẹ̀ rí. Mr. Party àwọn ìbéèrè tẹ́ béèrè lẹ́ẹ̀kan. ẹ wo Mr. Party àwọn ìbéèrè tí mo béèrè ṣé tó wà lójú screen òun náà ní gbogbo ẹ̀ kó yá kẹ́ tún kà àbí kọ́ bá mi kà fún ìjọba lè defend ń bẹ̀. No ìbéèrè tí humanity béèrè ni a ti sọ̀rọ̀ lórí eléyìí tẹ́yìn ti kọ́ sí. ok humanity yẹ béèrè yín yá. Lákọ̀ọ́kọ́ náà ní inú Sharia law kí ni wọ́n sọ pé kí ó. ó lè kó ẹjọ́ ẹni sọ ọmọ ìṣó ò lè kú rẹ mi ò tọrọ fóònù lọ́wọ́ yìí tábìlẹ̀tì wà wájú mi kọ̀ ráyè ni fóònù 4 ni mo ní tí bá ṣe fún iPhone tó wà mí láìka iPhone ó kún bí ó ní kú rí ọmọ àlè iPhone kún bí 4 ló wà bí mi láìka iPhone ni. MC ṣé kémi wá gba iPhone kan. Bàbá mi ń ṣeré èmi ò ń parọ́ mi bọ́ ṣe ń parọ́ wòlé ló máa ní ẹlẹ́rìí ó wà ní ṣòkòtò. Jẹ́ kí n wá gbà á. Tẹ́ bá ti ní ìdẹ̀ mi láìkí iPhone. Mo ní ìdí ẹgbàá ó kí n wá. Ó ti mọ̀ ń bọ̀. Kejì kí ni Sharia lọ sọ nípa ẹni tó bá bú Muhammad àti Allah
ẹlẹ́kẹta kí ni sharia lọ sọ nípa domestic violence pé obìnrin ó lu ìyàwó ẹ̀ lùkulù ọkùnrin lu ìyàwó ẹ̀ ó lu ìyàwó ẹ̀ lùkulù ẹlẹ́kẹrin kí ni kí ni sharia lọ sọ nípa obìnrin tá a fipá bá lò pọ̀ because obìnrin pé a fipá bá obìnrin yẹn lò pọ̀ kí ni sharia lọ sọ pé ká ṣe fún obìnrin yẹn ẹlẹ́karùn-ún kí ni sharia lọ sọ nípa olè jíjà kò ń ṣe gbéwìrì o kò ń ṣe gbébọn olè theft ni ó yàtọ̀ sí robbery o olè yálà theft tó mú nǹkan tí ò ṣe tiẹ̀ kó mú tí ò ṣe tiẹ̀ bẹ́ẹ̀ ni. Gẹ́gẹ́ bí ìbéèrè tẹ béèrè tábà ní àwọn ohun ìṣẹ̀ríà tí gbogbo àjọ kọ́ táwọn alájà fa yìí tánà kọ́ tó sì kọ́ wa ń bẹ̀ òun náà ni pé anybody tó bá ti jalè à ń lọ ń wádìí yẹn kò sínú ánsà tó ń sọ tẹ́fẹ́ bí wáyé o àágì ọwọ́ ẹni tí ó bá ti lọ jalè òfin ṣẹ̀ríà nù àágì ọwọ́ ẹ̀ síwájú kọ́dẹ̀ tó kọ̀ǹfàmù pé ó lè lèèyàn ẹmọ̀ kan ti ká nǹkan mọ́ ní ọwọ́ nù ìmọ̀ ẹbí ló wá pa ni o nǹkan kan ni o bí àṣẹṣẹ fẹ́ fi sínú ṣẹ̀ríà ń sìn fún wa tó máa ní ká lọ ṣèwádìí ẹ̀wò bí a torí pé zamani tá a wà ebi ń pa àwọn èèyàn yìí tó máa ṣèwádìí pé ṣé ń jẹ ló jí gbé ni nǹkan ìbọn tó bá yẹ pé ṣẹ̀ríà àtàtijọ́ tá a ti ń gbé bọ̀ wọ́n gé ọwọ́ ẹ̀ ìhun tí ṣẹ̀ríà wá sọ ń pa domestic violence nínú ilé àwọlé àwọn ohun tí ó ṣẹlẹ̀ oníkálukú ló máa ń jẹ̀bi ìgbà míì àwọn ọkùnrin a máa ń ṣe gírímọ́ńká yìí inú ilé pàwọn ọkùnrin ìhun tábà gan fúnra wo lè gbà kán ṣe fọ́mọ wa a sì fóbìn a máa fẹ́ ṣe fún un tóbìnrin bá wá sọ̀rọ̀ ìgbà ẹni wèrè orí wa máa develop báyìí láwọn àmọ̀ pàwọn ọkùnrin ilé àáfẹ́ bá wọn wí àáfẹ́ náà wọn nínú tíṣẹ́ rí àwa wí ń pa pé domestic violence rèé tá a bá ti rí tá a ṣẹ́tù ẹ̀ tá a bá ti ṣẹ́tù ẹ̀ àgbẹ̀ kìíní kan wá àtọ̀láàk wọ́n pín yà wọ́n sì bára wọn máa lọ ìyàwó yẹn ó dúró fóṣù mẹ́ta wọ́n fi rò bí oyún wà nú ẹ̀ àbí òṣòyún